Ìwọ orí mi, nínú oṣù tuntun tí mo wọnú rẹ̀ yìí, o ò gbọ́dọ̀ gbàbọdé. Ìwọ ẹlẹ́dàá mi, nínú oṣù tuntun tí mo wọnú rẹ̀ yìí, o ò gbọ́dọ̀ ṣàṣetì. Ìwọ ẹlẹ́dàá mi, nínú oṣù tuntun tí mo wọnú rẹ̀ yìí, wọn ò gbọ́dọ̀ gbókùú ọmọ ká mi mọ́lẹ̀. Ìwọ orí mi o, nínú oṣù tuntun tí mo wọnú rẹ̀ yìí, mi ò gbọ́dọ̀ gba sack letter níbi iṣẹ́ mi. Ìwọ orí mi, nínú oṣù tuntun tí mo wọnú rẹ̀ yìí, ire owó ni mo yàn, ire ọmọ ni mo yàn, ire àìkú tí í ṣe baálé ọrọ̀ ni mo yàn. Orí mi gbè mí níjà, ẹlẹ́dàá mi gbè mí níjà. Ìwọ ọ̀rẹ́ mi tó ń wò mí, ìwọ náà ò dé sọ títí ẹ̀, torí orí là bá bọ̀ ká fi òrìṣà sílẹ̀. Bí orí ẹni bá ti gbé ní, kíákíá làdúrà ènìyàn máa ń tètè gbà. Bí orí èèyàn ò bá sì ti gbé ènìyàn, kéèyàn gbàdúrà láti ètí dọ̀la, kò sí nǹkan kan tó fẹ́ ṣẹlẹ̀. Kábíyèsí Elédùmarè, mo gbàdúrà fún gbogbo ìwọ tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ nínú oṣù tuntun tó wọnú rẹ̀ yìí. Oṣù alálùbáríkà ni, oṣù tó kún fún oṣù tó kún fún ọrọ̀, oṣù tó kún fún ohun rere. Orí á gbé ẹ níjà nínú oṣù yìí, ẹlẹ́dàá á gbé ẹ níjà nínú oṣù yìí. Orí rẹ ò ní takò ọ́, torí ọ̀pọ̀lọpọ̀ tí ń bẹ láti mọ́ ẹ, àwọn ọlọ́pàá, ọ̀pọ̀lọpọ̀ tí ń bẹ ní prison yard, orí ọ̀pọ̀lọpọ̀ wọn ló takò wọn. Orí wo ò mà ní takò ẹ, ẹlẹ́dàá rẹ ò ní takò ọ́. Wàá rí bá ti ṣe é, wàá rọ́nà gbégbà, ṣùgbọ́n má gbàgbé o, bọ orí ẹ bó ṣe yẹ kó bọ́. Bó o bá bọ orí ẹ bí ẹrú, orí rẹ á máa gbé ẹ níjà bí ẹrú. Bó o bá sì bọ orí rẹ bí ọba, orí rẹ á máa gbé ẹ níjà bí ọba. Orúkọ tèmi kò yípo padà, bàbá àṣírí ìràwọ̀. Nọ́mbà tèmi rèé 08054 353629. Ẹ WhatsApp ẹ fọ́.